A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu ti gbáradì àti tako ẹ̀wọ̀n gbére tí ilé-ẹjọ́ gíga dá fún un gẹ́gẹ́ bí agbẹjọ́rò rẹ̀ àná Aloy Ejimakor ṣe jábọ̀. Lánàá Ọjọ́bọ̀ ni adájọ́ James Omotosho dá ẹ̀wọ̀n lórí ẹ̀sùn oníkókó méje tí ó dá lórí ìwà dàlúrú tí ìjọba àpapọ̀ pè tako Kanu. Ilé-ẹjọ́ rán lẹ́wọ̀n gbére lórí ẹ̀sùn kìíní, ìkejì, ìkẹrin, ìkarùn-ún àti ìkẹfà kí ó tó wá rán ní ẹ̀wọ̀n 20 ọdún lórí ẹ̀sùn kẹta láìsí àǹfààní fún owó ìtanràn àti ọdún 5 mìíràn láìsí àǹfààní fún owó ìtanràn lórí ẹ̀sùn keje. Nígbà tí ó ń fèsì lẹ́yìn ìdájọ́, Ejimakor sọ nínú àtẹ̀jáde orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wípé àwọn ìdájọ́ wọ̀nyí kò lè fi ẹsẹ̀ múlẹ̀ nítorí Kanu kìí ṣe adàlúrú. Ejimakor ní ọ̀rọ̀ ẹnu lásán ló pọ̀jù nínú ẹ̀sùn tí adájọ́ fi rán lẹ́wọ̀n. Ó ní Mazi Nnamdi Kanu kìí ṣe adàlúrú, Ndigbo kìí ṣe adàlúrú, gbogbo wa la mọ àwọn tí ó jẹ́ ojúlówó adàlúrú, àwọn ará Amẹ́ríkà náà mọ̀ pẹ̀lú. Èyí ń wáyé bí Senate Minority Leader àná Sínátọ̀ Enyinnaya Abaribe ṣe fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn lórí ẹjọ́ tí wọ́n dá fún Kanu bí ó ti ní àbájáde ẹjọ́ yìí kò yanilẹ́nu. Nínú àtẹ̀jáde àná tí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Uchenna Anwomu buọwọ́lù ní ìlú Àbújá ni Abaribe ti ní ẹ̀wọ̀n gbére tí wọ́n fún Kanu kìí ṣe tuntun nítorí ó ti pẹ́ tí àwọn ti ń retí èyí. Sínátọ̀ ṣe ìrántí gbogbo ìgbà tí wọ́n ti ń rọ ìjọba àpapọ̀ kí ó bójú àánú wo Kanu pẹ̀lú àwọn yòókù kí wọ́n nawọ́ àánú fún àìgbọ́ ẹ̀bẹ̀ yìí ni ó mú wọn ní ìrètí lórí ìdájọ́ àná. Abaribe ní bí ó tilẹ̀ jẹ́ wípé ìjákulẹ̀ ńlá ni èyí jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀, síbẹ̀ kí wọ́n ṣe sùúrù kí wọ́n sì tẹ̀síwájú àti máa ní ìrètí fún ẹ̀ka ìdájọ́ tí yóò ní ìgboyà. Abaribe fi ìgboyà rẹ̀ hàn wípé ní báyìí ẹ̀sùn yóò sinmi pẹ̀lú ìrètí wípé Ààrẹ Bọ́lá Tinubu yóò wo ti ìṣọ̀kan orílẹ̀-èdè nínú ìgbésẹ̀ mìíràn tí ó bá máa gbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn adàlúrú tí wọ́n jí àwọn olùjọ́sìn gbé ní ìjọ Christ Apostolic Church Òkè-Ìgàn Eruku ní ìjọba ìbílẹ̀ Èkìtì ni a gbọ́ wípé wọ́n ti ń béèrè fún ọgọ́rùn-ún mílíọ̀nù náírà owó ìdásílẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan tí wọ́n jí gbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pásítọ̀ alákòóso ìjọ Lawrence Bámidélé. Láàárín 30 ènìyàn sí 35 30 to 35 ni wọ́n jí gbé nírọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun níbi ìkọlù tí ó wáyé bí ìsìn ṣe ń lọ lọ́wọ́. Orísun ìròyìn láti ọ̀dọ̀ mọ̀lẹ́bí àti àwọn adarí ìlú fìdí ẹ̀ múlẹ̀ lánàá wípé àwọn ajínigbé ti ń kàn sí mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn tí wọ́n jí gbé. Akọ̀wé ìjọ CAC Alàgbà Josiah Agbábíàká sọ fún akọ̀ròyìn wípé àwọn mọ̀lẹ́bí kan ti gbọ́ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ àwọn ajínigbé. Ó ní àwọn 11 àkọ́kọ́ tí wọ́n pè ní wọ́n ní kí wọ́n san ọgọ́rùn-ún mílíọ̀nù náírà ọ̀kọ̀ọ̀kan wọn. Olórí ẹ̀ka ti Eruku Olóyè Olúṣẹ́gun Olùkọ̀tún tí mọ̀lẹ́bí rẹ̀ 4 wà lára àwọn tí wọ́n jí gbé ní àwọn ajínigbé yìí ti ń fi ọgbọ̀n kàn sí mọ̀lẹ́bí. Olùkọ̀tún ní òun wà nínú ilé ìjọsìn pẹ̀lú mọ̀lẹ́bí rẹ̀ 5 nígbà tí ìkọlù yìí wáyé wípé ojú fèrèsé lòun gbà mórí bọ́ bí wọ́n ti kó àwọn yòókù lọ, ṣùgbọ́n ọba ìlú Ọ̀wá ti Eruku Ọba Búsàrí Ọláńrewájú ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba bá wọn dá sí ilé láti lè rí àwọn tí wọ́n jí gbé yìí gbà kalẹ̀ ní ayọ̀ àti àlàáfíà. Ọba gbóríyìn fún bí wọ́n ṣe tètè dá àwọn ológun síta fún àwárí lẹ́yìn àbẹ̀wò gómìnà, ṣùgbọ́n tẹnumọ́ wípé iṣẹ́ ṣì kù láti ṣe nítorí bíná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kìí tán léèékánná. Lánàá ni ẹgbẹ́ àwọn Kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè CAN bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ yìí bí wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ ní ìbànújẹ́ tí rán wọn létí ìṣòro ààbò tó ń dojúkọ agbègbè Kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde àná ni ààrẹ CAN Archbishop Daniel Oko ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ìkọlù CAC ní Eruku níbi tí wọ́n ti ṣekú pa àwọn olùjọ́sìn kí wọ́n tó jí àwọn mìíràn gbé lọ níbi ìsìn tí ń lọ lọ́wọ́. Oko ní àwọn wà ní ìṣọ̀kan pẹ̀lú mọ̀lẹ́bí tí ó pàdánù ẹni wọn
àwọn tí ó fi ara pa, àwọn tí wọ́n jí gbé àti gbogbo ìlú eruku lápapọ̀. Ìrora wọn jẹ́ ìrora gbogbo wọn. Ó wá rọ àwọn agbófinró kí wọ́n tètè wá ọ̀nà àti rí àwọn tí wọ́n jí gbé gbà kalẹ̀. Bákan náà ni ó ní àwọn fẹ́ ìwádìí ojútáyé transparent investigation láti mọ bí ìkọlù yìí ṣe wáyé, ṣe àlàyé kùdìẹ̀kudiẹ lórí ààbò kí wọ́n sì fi àwọn oníṣẹ́ láabi jófin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀gbẹ́ni kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ulemi Lobe ni wọ́n ti fi tipátipá mú wọ inú pósí lórí ẹ̀sùn wípé òun ni ó ṣekú pa ẹni wà nínú pósí. Ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní ọjọ́ Ajé ní abúlé Ìyànyà, ẹkùn àríwá Cross River, ìjọba ìbílẹ̀ Bekwara ni ó ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n ní àwọn ọ̀dọ́ gbé. Fọ́nrán kan ni ó ṣe àfihàn bí ọ̀gbẹ́ni ṣe dọ̀bálẹ̀ lé òkú tí wọ́n wọ aṣọ funfun lé lórí. Àbẹ̀wò akọ̀ròyìn sí ìlú tí ó wà ní ojúnà Ogoja sí Obudu ni olùkọ́ kan láàrin ìlú, Teresa Abibu, ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lótìítọ́ ni ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Ó ní láti bí ọjọ́ mẹ́ta ni ikú ti wọ́pọ̀ láàrin ìlú wọn. Fún ìdí èyí, nígbà tí ìwádìí ṣe àfihàn wípé Ulemi ni ó wà nídìí ikú ọ̀gbẹ́ni yìí ni wọ́n fi ní kí òun náà wà láyé bí ẹni tí kò sí. Ó ní àwọn adarí àti ọ̀dọ́ ìlú ní ìgbésẹ̀ yìí ni àwọn lè fi ṣe àdínkù ikú tó wọ́pọ̀ láàrin ìlú tí wọ́n lọ́ mọ́ iṣẹ́ àwọn àjẹ́ àti ẹlẹ́bọlóògùn. Gbogbo ẹbí rẹ̀ ló sì fi ọwọ́ sí i nítorí mọ̀lẹ́bí wọn náà ni ẹni ṣẹ̀ṣẹ̀ kú. Ní olú iléeṣẹ́ ọlọ́pàá Ngboro ni wọn kò fèsì lórí ọ̀rọ̀ bí wọ́n ti ní àwọn kò gbọ́ nípa ìṣẹ̀lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) ẹ̀ka ti ìpínlẹ̀ Kogi ti kí Sínátọ̀ Dino Melaye nílọ̀ kí ó yéé pe ara rẹ̀ ní ọmọ ẹgbẹ́ òṣèlú ADC mọ́. Ẹgbẹ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé Melaye kì í ṣe ara wọn bí wọ́n ti ṣe àpẹẹrẹ ọ̀pọ̀ ìgbà tí ó ti dá sí ọ̀rọ̀ ẹgbẹ́ àti ìkọlù gbogbo ìgbà rẹ̀ sí ẹgbẹ́. Alukoro ADC ní Kogi Táyọ̀ John ni ó ṣe àfihàn yìí lónìí ní ìlú Lọ́kọ́jà. John ṣàlàyé wípé ẹgbẹ́ ti jẹ́ kí wọ́n mọ̀ wípé ADC dá dúró, kò sí àjọṣepọ̀ tàbí ìdàpọ̀ pẹ̀lú ẹgbẹ́ mìíràn, kí àwọn bíi Melaye dẹ́kun àti máa pe ara wọn ní ọmọ ẹgbẹ́ ADC. John fi kún wípé Melaye ti ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ pẹ̀lú èròǹgbà àti máa ṣe àgbékalẹ̀ content àti ariwo tí kò mú ọpọlọ dání tó máa ń pa lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Wọ́n ní ó kàn máa ń díbọ́n lásán ni láti fi tan ará ìlú. Iṣẹ́ rẹ̀ kò lọ pẹ̀lú ti ẹgbẹ́ ADC. Níwọ̀nba ìgbà tí kò tíì san owó ọmọ ẹgbẹ́ tàbí kópa nínú iṣẹ́ ẹgbẹ́ yálà ní ìpele ìpínlẹ̀ tàbí wọ́ọ̀dù, àwọn rí i gẹ́gẹ́ bí ọ̀gá láàrin ẹgbẹ́. Wọ́n wá rọ àjọ elétò ìdìbò INEC, ọ̀gá ọlọ́pàá yányán àti ará ìlú kí wọ́n má ka ọ̀rọ̀ Melaye kún. Èròǹgbà rẹ̀ ni láti ba ADC jẹ́ gẹ́gẹ́ bí ó ti ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú tí ó ti wà tẹ́lẹ̀. Nítorí àǹfààní ti ara rẹ̀ nìkan, àwọn kò ní fi ààyè gba èyí rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn adàlúrú tún ti gbìnàyá bí wọ́n ti jí akẹ́kọ̀ọ́ tí kò tíì níye kúrò ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ St. Mary Primary àti Secondary ní Papiri Ward, ìjọba ìbílẹ̀ Agua, ìpínlẹ̀ Niger. Ìṣẹ̀lẹ̀ yìí ni a gbọ́ wípé ó wáyé láàrin aago 2 òru mọ́júmọ́ òní ọjọ́ Ẹtì. Ìjọba ìpínlẹ̀ Niger ti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí wọ́n ti ní síwájú àkókò yìí ni àwọn ti pàṣẹ kí gbogbo iléèwé boarding wà ní títì pa, ṣùgbọ́n sí ìyàlẹ́nu ńlá ni wọ́n fi gbọ́ wípé iléèwé ti ṣí padà. Nínú àtẹ̀jáde láti ọwọ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Abubakar Usman ni ìjọba ti ṣàlàyé wípé àwọn gba ìròyìn lórí àlékún ìwà àdàlúrú ní àwọn apá ibìkan ní Niger North Senatorial District. Àwọn sì fi ìkìlọ̀ ránṣẹ́ kí wọ́n dẹ́kun gbogbo iṣẹ́ àtúnṣe tó ń lọ lọ́wọ́. Bákan náà kí iléèwé boarding wà ní títì pa fún ìgbà díẹ̀ ní gbogbo ẹkùn tí wọ́n ti ṣe ìkìlọ̀. Ṣùgbọ́n ó ṣeni láàánú wípé iléèwé St. Mary tẹ̀síwájú láti ṣí iléèwé padà bẹ̀rẹ̀ iṣẹ́ láì fi tó ìjọba ìpínlẹ̀ létí, tí ó mú wọn fẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wéwu. Ìjọba ìpínlẹ̀ Niger ní àwọn agbófinró ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ìwádìí àti wíwá àwọn akẹ́kọ̀ọ́ tí wọn kò
tíì mọ iye tí wọ́n tó kí wọ́n sì dá wọn padà sílé láyọ̀ àti àlàáfíà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbòogi olóró NDLEA ti ní àwọn rẹ́bùrú ọkọ̀ ńlá kan tí ó gbé 20 kìlógíráàmù egbòogi olóró kokéènì ní etí omi Àpápá, ìpínlẹ̀ Èkó. Alukoro àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi ni ó ṣe àfihàn yìí lónìí nínú àtẹ̀jáde. Gẹ́gẹ́ bí àlàyé Babáfẹ́mi, vẹ́sù MV Nordbosporus dé láti Santos, orílẹ̀-èdè Brazil. Wọ́n ní àwọn òṣìṣẹ́ àjọ NDLEA ni ó ṣe àwárí ibi wọ́n tọ́jú egbòogi olóró pamọ́ sí lábẹ́ ìkẹ́rùsí ọkọ̀ ní ọjọ́ Àìkú, ọjọ́ 16 oṣù kọkànlá ọdún 2025. Alukoro NDLEA fi kún un wípé alámòjútó vẹ́sù Captain Quino Eugene Corpus àti àwọn 19 ará Filipino tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni wọ́n ti mú fún ìwádìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.